Edo ya wa better Edo na we rame. Edo na we ye me. Wa better o itu wa ya o. Itu edire owie wa bo we. Ni re avan wa ba van. Ni re uta wa bota. That devil, that ye. Mo sa do bua o. Na ri e huma we said na. I welcome you all to Ibota. Ibota is the Edo Moonlit Folklore Gathering. We learn Edo language, Edo cultural values, Edo spiritual values. You are welcome all to learn. Well, so I think Mosa. I get do I also be now do not do that. What you have yaro you want my bow. Wanoyere Adore Debi Obokan Constance Abutama Obokan Constance Usayawe Obokan Constance Vai Warena. Erika Adi wona ye. Ti tian wa o. Whatever wa moku whatever bagbe. Whatever bagbe every yata mo. Every yata mo. We yan ya de na edo gbebu. Edo gbebu. Ọ̀gá sùn wọn ò rán dérùn. Ọ̀rẹ́ ọ̀wọ́ gbé. Máa kó ẹbí yàpẹ̀ ọ̀wọ́ gbé yọ̀wó sọ̀lọ́bọ̀. Enira ọ̀rọ̀ mọ̀ kìwọ́ orí ọ̀nà wọn. N'onye máa sànú dáàzì. Wẹ́sì owó onye ń yàfẹ́ wọ́ ń yàfẹ́ wọ́ gàgẹ́ bí yàfẹ́. Ẹ̀dẹ̀nẹ́ ẹ̀ náà gbé náà wọ́rí ẹ̀ ní mà wẹ́sì. Màrí nẹ́dó màdó sì kẹ̀gbé màdó sì kòkó màdó ọ̀rẹ́ dò. Ni mara yere èmìnà máa nu yá ìwé mà. Kunda umubo wa majimane do gimagun la ho mi ya ma we na ri yobo ni ma ru ye tin ma ya gbon do wa ni ma buyo no ge do ga won yen no ge do ga won yin no ge do ga mo se no fi an gbo edo na do won la o da o be ni Jesu Christ no be so lo bo ise wa ya we ise o agege o abesobo igbenya toyin ogbomo obokin o eye no kwa were ba obokin akiba we tun ya wa obokin o adoge dabi ise koyo Iruemwin Oghe Erha Kevbe Oghe Emikpia ebi ya fe na ata no ne dia ade ke woge na ke ya si yakwe Iruemwin Oghe Erha Kevbe Oghe Emikpia when maka woge eye gbura ne if you know be na ka we ya ye we ya gun la jan o we gbon we o ri won ni yo o ti gbe wa ti do ba gbe emi yata mo wa na o ba oge we don do no do gi manedo if you know na o ma oge we don do gi manedo do wa dere me o tamu o pe a no odion we ebo ati wa o pe a no odion we ebo ati wa ba iti o pe a kana o ku no ra ka o pe a Erha baba no one no John Yebo ati botedo ati otedo ati Richard Osunde obokan o no one no John Yebo ebo botedo ba iti goyi owo okan o goyi eba okan o goyi eha okan o goyi ena okan o goyi isan goyi gone ona lo go ana ave buedo yona o ehun wa de ga o me o sukun ne do afi wona wana yo odion were ma n gbogbe odion owere we ma ri beka ni wa gbe owere o yo agbe owere
Odion will buy Constance Ayawe, buy. I don't get to be Odion will buy. Jado Sunday Odion will buy. Yeah, how I bet. Akobonia Odion will, you don't want to be. Odion who I saw no Odion. Election. I will. Oh, Odion. Odion, Manata will do well. Odion will as so my bay. I boy yo. No doubt you I say. Oh, they will go. Oh, no, Kanya. Ebo. Nay, Monoba. Oh, wa. Oh, no, Kanya. Ebo. Nay, Monoba. Wa. Nenemi. That devil will tell you. Oh, no, nobody yo. No, Kanya will need. Unda Monoba nya will tell you. You want you no Kanya, a woody. Or try to know. I see him a bet. I need him. Go here, go. Go here, ba. Go here, ha. Go here, go here, sir. Go. I forgot now. Okay, now. On your enogi. Man, do not wear enogi, don't yaru. Enogi, I know. I beg. I don't get to be enogi, bang. Now you know enogi, bang. Osunde enogi, bang. Not spine there, I book enogi, bang. I will teach myself the sword of my head. Look how they do that. My weekend, enogi, no, body be a do. You man, dear, baby, enogi. Man, when I do the amount, okay, yeah, okay. No go back, go do Ugano. Yeah, I want. Go do. Ala way, okay, you will. Go. Oh, doggy, oh, John will. It didn't want na do wa. O doggy John will. It didn't want na do wa. The even anyone the near ya do dog way. Oh, ya we party ya da. If you am a vano, wa. Nenemi. O dog your way, anyone will not ya do wa. I'm a go yo, go ye ba, go ye ha, okay, go ye na, go ye sa, go ye, they will not do the media will dog your way, go. Coco, so by your way, so by your benny, Yaman. You quabble. You quabble, I can't bet, you quabble. Hey, I do dog your way, you quabble, what you want, you quabble. It don't matter what do you on you quabble? You quabble. I bet. Constance Highway. Constance Highway. Abokan. I don't get that be you call no. Grandson, I don't you call no, it's a quick quabble. Richard Sunday, you call quabble. Osayawe, Constance. Ikwebo, waka be obe or work best wa. The Constance Highway. Not by day, Ikwebo. Not by day, Ikwebo. Yeah, I want to be Ikwebo. A daughter do cable. Ikwebo, and I want kind no cable. I hated the worry like I can. Oh, that devil. Ikwebo, that boy. No man, you, I could body yet do. Oh, yeah, I get do never worry. Incredible, you know. What do? I am an already been a
Yìí bẹ́ẹ̀ sẹ́yìn àmàmà ọ̀gẹ̀ bò gẹ́gẹ́ o wá ọ̀rẹ́ olótú ẹgbẹ́ rẹ̀ wá ọ̀rẹ́ olótú ẹgbẹ́ rẹ̀ ń olótú ànífi wá ọ̀rẹ́ olótú ẹgbẹ́ rẹ̀ nínú wa olótú ẹgbẹ́ ànífi ọ̀dà ẹlẹ́kọ̀ọ́ jẹ́jẹ́ goyi owó ọ̀kíán goyi eva oho olótú ẹgbẹ́ goyi ha ọbẹ̀ dáka o ẹ̀ẹ́dẹ̀ẹ̀ka àbá goyi ẹ̀nẹ́ goyi iṣẹ́ olótú ẹgbẹ́ goyi gọ́ọ̀ olótú ẹgbẹ́ yọ ọ̀ka ẹgbẹ́ olótú ẹgbẹ́ yàtẹ̀mí mà ọ̀dọ́gà náà yà kó ọ̀dọ́gà náà yà gẹ́zọ́ ọ̀dọ́gà náà yà rí èèwà ọ̀yà máa ẹ̀dùn náà wà tà àìgbẹ́ sita Helen ọbọkàn ọgbẹ fún ọbọkàn osunde ọka ẹgbẹ kọsàn ṣayàwé ọgí àgbẹ ọka nà ọka ẹgbẹ ọmọgbàgbọn ọka ẹgbẹ ọ̀nà yìí ná ọka ẹgbẹ èyí gbé ọka ẹgbẹ charity wọn rò oríyè rẹ orí rẹ àwọn tó dé bàmà o charity wọn rò ọ̀ka ẹgbẹ́ kọ́ ọ̀dẹ́ yé mẹ́rin wa dó bá yé mẹ́rin wẹ̀ náà má yé mẹ́rin làwọn onígi yé mẹ́rin tẹ̀gẹ̀ o adọ́gẹ̀dẹ̀ bi ọ̀ka ẹgbẹ́ ògbẹ́ Constance Osayawe ọ̀ka ẹgbẹ́ ògbẹ́ Helen ẹgbẹ́ fún ọ̀ka ẹgbẹ́ ògbẹ́ tó yẹ ògbọ́mọ ọ̀ka ẹgbẹ́ ògbẹ́ ọbọ̀kẹ́ ọ̀tọ́ yìí iye rẹ̀ nípa ọ̀rẹ́ wa yẹn ní agébẹ̀ ní gbé ẹ̀rẹ̀ díàn ọ̀ka ẹgbẹ́ ọ̀ka ẹ̀hẹ́rẹ́ èyí kébí ló ní sùnù ẹgbẹ́ ọ̀ka ẹgbẹ́ amúgi yọ̀ǹgùn ayọ̀ yọ̀ǹmúdíá ní èní kà ó abéyí máa nípa ọ̀bẹ̀ àwọn sàlùbọ̀ ọ̀bẹ̀ àwọn kékeré máa ta ẹ̀kọ́ àtà ọ̀ka ẹgbẹ́ fi ìbèlè kú ọ̀pọ̀ wọ́n ní yẹn tó ọ̀dàrí ẹ̀dùn ọ̀nà ẹ̀dùn náà wà tà ẹ̀dùn náà wà rí ọ̀bẹ̀ èdè o kó mi àtúbọ̀yẹ̀gbẹ́ ọ̀ṣọ́bọ̀yẹ̀gbé ẹ̀dọ́ àṣọ́bọ̀yẹ̀gbé o ìbára láwẹ̀ ìdí wọn ni ló wà dẹ́gẹ́ ẹ̀yà máa olótù ìgèlè nìrè ẹ̀bù àti ẹ̀yẹ wá olótù ìgèlè nìrè ẹ̀bù àti ẹ̀yẹ wá olótù ọ̀rẹ́ ìrẹ̀lẹ̀ ní rẹ́bù olótù ìrẹ̀lẹ̀ ní rẹ́bù ọ̀kẹ́ ò gòyí owó ọ̀kẹ́ ò gòyí ẹ̀bá ọ̀kẹ́ ò gòyí ẹ̀há ọ̀kẹ́ ò gòyí ẹ̀nẹ́ ọ̀kẹ́ ò gòyí ẹ̀nẹ́ ọ̀kẹ́ ò gòyí ìṣẹ́ gòyí gọ́ọ̀n ọ̀kàrà kọ́ òyà máa yóò olótù ọ̀rẹ́ ìrẹ̀lẹ̀ ìrẹ́bọ̀ ọ̀ka ìrẹ̀lẹ̀ ọ̀rẹ́ ti gbé ọ̀ka ìrẹ̀lẹ̀ ọ̀rẹ́ ti gbé na ìrẹ̀lẹ̀ ọ̀ka yàn àìgbẹ̀ tóyìn gbọ́mọ̀ ọ̀ka ìrẹ̀lẹ̀ ògbẹ́ Constance Osayawe yìí ọ̀kẹ́ wọn Richard Sule ọ̀ka ìrẹ̀lẹ̀ ògbẹ́ láti sọ̀nà nínú ọ̀ka ìrẹ̀lẹ̀ ògbẹ́ Constance Osayawe ọ̀ka ìrẹ̀lẹ̀ ògbẹ́ Helen ògbẹ́fún ọ̀ka ìrẹ̀lẹ̀ ògbẹ́ adókèdèbí ọ̀ka ìrẹ̀lẹ̀ ọ̀mọ̀gbẹ́fù ọ̀sùnkún ọ̀hún ọ̀ka ìrẹ̀lẹ̀ ògbẹ́ ìyẹ́dọ̀ ní ọ̀kúngbẹ́ ọ̀pọ̀bọ̀dì àhíá abẹ́jọ́ wọn sọ̀rọ̀ máa eré yáyí tíya láàrú ẹgbẹ́gbẹ́ pàbùkì ọmọ ẹ̀ àyà rẹ̀ wọ́n ẹ̀ ló dẹ̀ màná ẹ̀sùn ẹgbẹ́gbẹ́ pàbùkì ọmọ ẹ̀rú dé ìgbìnà náà àrùbọ̀ àánà wẹ̀rẹ̀ rí ọ abẹ́jọ́ wọn sọ̀rọ̀ ní àárẹ̀ ẹ̀ náà yẹn máa yẹrẹ yáyí ẹ̀yìn máa wọ ẹgbẹ́gbẹ́ pàbùkì ọmọ àárẹ̀ àsùn ẹ̀
Oda ben be de ni ga o. Oghe no de ni o ga go pa ke me. Ya ma ya we go pa no. Eh. Go pa ma ya so o. Ola wa fi ya. Obe be de o. He? Obe ke na kataba. Obe be de o. Obe ke na kataba. Eh. Gai. Abe tima toyi. Wa timoku ya tie abe tima no renu de. Ni na so we go pa ke me. Moku ya tie anu ka mi awe a do egban na re go pa ya so we na. Wa ya ta mu. Olo tu yoga. We ebo atie wa. Olo tu yoga. We ebo atie wa. Yoga ni ebo. Olo tu ogiya atie. Oko edi me olo tu e dia no. Okia o elogo. Okia o goyi owo okia goyi eva goyi eha okia goyi ene okia o goyi se goyi go beni no ke ga aye ban ri obeje olotu oloku yoga olotu yoga wa ye o irele yoga yi aya suwan bodan yibi oga bun adeye yi suwan oga bun yoga obun igele digo panu awe egele yoga daga ya enebute singular egele yoga oga bun aye yi suwan yoga igele igele oka yoga no aigbe oh yeah, aigbe. Okay. Start bomo we so ti yan o. Ona you know, igba ma to yo bomo. Oka yoga gbe. Sister gbogbo fun. Oka yoga gbe. Adore Debbie oka yoga gbe ma gbon so gbe. Oka yoga. Oh, wa kobo ni ahia. Oh yeah. Ukome. Ya jago wana. Ya jago wana o. Makata nekbia. Ya jago wana. Edi wan ro wa. Taumu. Ibi aka hia ni re ebo atie wa. Ibi aka hia ni re ebo atie wa. Ona igele ona yoga ibi eka ni riro toto ni ani warebo ki pa ki go no bi eka ya ni wa da wa biele ni warebo ya ma ese yoga ba yi ya o me ne do tie ibi eka ya ni rebo ati okay o goyin owo okay o goyin eva okay o goyin eha okay o goyin ene okay o goyin ise okay going go go be ya gbe kan o me na do tie ge o èmi ro bible èmi ni mami no gba we no dia owo èmi ni ro bible ko aigbe tó yìnbọn mọ ìbí ro bible gbẹ ọba ń gbèsè ọgbẹ kó tàn sáyàwó ìgbà má ẹ ò ìgbà má Emikpia ya ti bia yoga ya ma esegele ya ma eri okwu ya ma ebiele ya ìgbà má igele so ya ti bia ruwe o ìgbà má no
Emikpia yema sigele Constance Richard Osude ihonre ihonre Money egwa vereva tukwa ewa no ihonre ewohia no ye honde you guys so beru we so ebieka ihonre one day be boy ihonre what a vereva tukwa eni na do wa mu na ebieka ni rebo Evi roba ebo onangino gbe evi roba ebo evi roba ni rebo noba Helen gbe fun evi roba ebo yan gbe evi roba ebo ọjà kó bọ ní yan gbe o eya ma evi gele roba ebo won ta no go we kan o ìmáṣe ìmáṣe bá wọn náà lùgbà yóò táwọn otu náà yé okú náà ẹ̀dọ́ ọ̀rẹ́ wà otu náà yé okú náà ẹ̀dọ́ ọ̀rẹ́ wà dókú náà rọ ọ̀wọ́n yà wà yẹ èdìọ́n ẹ̀dínwó ẹni ìjòkó ebi rọba wo de gie edi be yoko abege ihu ni an yoko otu ni ye oku ni do baitia abano otu ni matalo si o wa wen na do gie oku wo tunda iya egberi ya na vie we dade yan gbalo okay, going owo, okay, going eva, okay, going ha, okay, going ne, okay, going se, going, go. Okume. Gayo. Igele bo. Ai igele. Oyoko. Iya no meti. Mo we buto, e yaga wege. Yan mo we dade. Igele. Aigbe Osude Okaku odi àwọn okuda o no one nebute commander ni Okaku Toyin Bobo igele wa na o ni meti elin egbe fun otu kaigele igele to boy wa na otu kaigele yokuda o igele ya fe oyoko Gladys Orangidon, Okaku was a commander. Otu, you're talking of a troop. We had on Iyoko on the Igele. Constance Igele no Yoko na do again. Akobodi yan. Yamagele, Amia at your one ya. Da eyan etiyan we. Odekapa Odekapa ku egogo bekian re we oto edo otu na bolo uge wa oto edo akana o Lagos Abuja we oto edo otu na bolo uge wa Obina dotie uge no kwa na na duiko na gawina na seka na duge odo uge o tu na doge no ya gbon no ya pole a do tu lo ni no gbon no pole do tu don poluge na do going eva
going Erha, going ne, going sen, going gone. All right. Yoga, oya gbangba, oya polure. Yoga, otudiyan, eyan yoku otugun yan gbon, agbangba, agbondugbo, agbondugbo, yoga wa no. Ati yan wa vio pia, yan age ohun. Aigbe. Ko san sayawe. Igele, okay, nakata sinu. Icharo sule, ipoluge, ugbe. Yoga, ipoluge. Yoga, ipoluge. Gladys na rino, yoga, ugbe. Toyin Obomo, yoga, ugbe. Sister Gbefun, ipoluge, ugbe. Abi yoga. Also be yoga, I win na wo ewo. Yan ogbondugbo, yan ogben odeki, yan poleki, yan ogben abi igele, yan arewa yan radia yan fioko ni yan ga gbon. Edion be wuwebo, abe ni wan edion yan be wuwebo. Igele, yoga, abe kian no ya fin idi. Ne edion na pa yana yibo yin fun yagbe. Igele yoga o ya fin di. You know, wow, you got I mean, if you really want, if you know, I'm never open. Akobayo, fool, but on you kick it, but on you kick it, I'll go to. I'll go to. Go. Wegman, Oghe Eva. Ne anyone do where ukpo where ebo wegban Oghe Eva ne anyone do where ukpo where ebo wa Oghe opa Oghe nko give Oghe Eva Oghe busa ni o ha Eva bo wa ka bo you see ne anyone do where ebo ukpo Oghe Eva. Yeah. Oghe Eva no Oghe. Anyone do who Wa. Oghe, Oghe, who. Oghe Eva anyone do be upo bebo. Oh yeah. Wa. Oghe no okay. Anyone do what they got any man. Oh, so going on here, going Eva, going Erha, going going say, Oghe no anyone do rebel. Going, gone. I'm not getting anyone do. Oghe Akoroy, akmen iyan gbogbo, akmen moro, akoroy, ayiro. Gani asiogi ne, gani akole hien, gani akole eku ne, gani akole kiabon ne, gani akole ebuwen ken ne, gani babak pinyan ne, moro. Adu yale ema. Na to Oghe Akoroy. We are here boy Yam Festival, New Yam Festival. No forgive on the Oghe Igwe. They do have Igwe. On your review Poreto. Oghe Igwe or review Poreto. Oghe Igwe. Evani, Manedo. So, a man that Oghe. Erha nanari Erha ema ye on the journey of here akoro ema e ko yen e paro na che ari Erha wotedo eri ma e on so get na now don power harvest aigbe to you gbobon harvest Ibota Sister Helen gbefun we
Oghe Emikpo Oghe Igwe no Ogbe. Okay, Ogbe. Kosan Sayawe Akoro Ogbe o Kosan Sayawe Kosan Sayawe Igwe Ogbe Wagbe Iva. Normal this man Northman is there. Okay, okay, that is on, Igwe Ogbe Oghe Oghe where okay Igwe Egwa Oche Oghe where Egwa na mi Oghe where Igwe Oghe do hiano you know Tony Bobo Oghe Emikpo Oghe Emikpo yes Ogbe Oghe Emikpo be Igwe Ogbe Oghe na dovedo Nebunwo Owere Bible Oye Budoni Manado Kede Nebunwo Owere Bible be the New Yam Festival ye Oghe Akore Owere Bible Okpo Agba Owere Bible Akoko Salobo Iwani Manafia wa na da gogo tu na akwa iwe no tu Salobo ba ya de gogo pa be no ye na me ya ye efo akwa wa ga we ya be di akwa ba no da na maita no ruto nekere opungbu mami kidante kedana aji averi mare veri mani gbera ma o na wa mi averio ndo ni ma wa kwe abe wi akwa wa be ado wa ya fe no de wa weso iyo bo wa ri re iyo bo wa we mi o afian gbe wa ri na do afian gbe wa we mi edi wa ni ro wa ejo ni yare ga wa bo obi wa o wa re wa bun wala wa re o bagbe na ta na wa ga lu mo ta gun ya wa ya ri pe bo yo we wa ma o de re gbe wala wa we be yo no ge do awin na bu yo wa ma o wa ma ọba ẹwà ìnọrẹdò ìtọ ìpẹrẹ kété èdè ẹgà mọ ọgbà ẹgà mọ ọyọ pẹ mọ dókè ọba yìí ló bọ ẹfọ ọba àtọ ọpẹ ìṣẹ ọbẹ kì í akọ ẹgbẹgbẹ ọpa ọbẹ babado ọbẹ tẹrẹ yàdó ọbẹ ní wọn yàdó wà wẹsẹ o ṣàgùwárọ ìṣẹ bàbà.